tó ọlọ́run Elédùmarè ọba gógó ọba àjíkí ọba àjídé ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimádẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọgbà àgbà tí gbọ́dọ̀ àdúgbò abáwọ̀ tí fi yọmọ ẹ̀ náà fẹ̀ ìbà rẹ o ìbádàgún abakókó èrò àkàtàpọ̀ wa lóṣù aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí lásọ sọ̀pọ̀nà yémiyémi gbẹ́gẹ́ ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn ẹ̀yin lájẹrun òru àjẹdọ èèyàn mọ́bi ìbáyọ ẹ̀yin ojú mi ṣe láàlú dọwọ́ rẹ o ò fẹ́ bàtà kù dó bàǹbàmù ìbà rẹ o ilẹ̀ ògẹ́rẹ́ dọwọ́ rẹ lónìí mọ́jà ṣe ọtẹ mọ́jà tó dúlẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ́sọ àwọn àgbàlagbà mọ́lẹ̀ mọ́jà taṣọ kà mọ́lẹ̀ ẹni tá a ṣẹ̀tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ́jà bá a dá papọ̀ ó dọwọ́ yín o. tó a kú bójọjọ́ ti rí káàkiri orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tẹ́ bá wo bí nǹkan ti ń lọ lẹ́dùnjọ́ mẹ́ta ẹ̀ rí i pé ìlú ò fararọ láwọn apá àbìkan nílẹ̀ Kwara ìlú ò fararọ páà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kí sì ló fa àwọn kùdẹkùdẹ yìí a ti ṣàlàyé lórí àwọn nǹkan wọ̀nyí látọjọ́ tó ti pẹ́ ìtí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí mo mọ̀ pé bí ṣe ń rí yẹn yóò ti mọ yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ díẹ̀díẹ̀ ibi táwọn oníṣùmọ̀mí tó ti ṣèjàmbá lánàá wọ́n ń pe àdúgbò yẹn ní Bọ̀gú ní Kwara State local government kan ní Kayama ìlú tọ́rẹ́ mi kan gbé nìyẹn tó gbé dàgbà Kayama Yorùbá àtàwọn Ìbàrìbá ló ní àdúgbò yẹn ṣùgbọ́n Fúlàní gbogbogbò wọn ni Fúlàní náà tọrùn bọ̀ kò fẹ́ ṣe bùkẹ́ ní Kwara tí Fúlàní yìí jẹ kò sí gbóná ní gbòòrò Kwara Kayama yìí la wá ń tẹ̀lé láti sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà pé ṣé ẹ mọ̀ pé wọn ò jìnnà sọ́yọ́ state ń bẹ̀ káwọn ará Ọ̀yọ́ kí wọ́n múra bẹ́ẹ̀ náà ni káwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fara ti ìpínlẹ̀ Kwara káà náà gbáradì gbogbo ẹni tẹ́sán pé kò lè kàn yín kò sẹ́ni tó mọ bí ìrìnàjò yẹn ṣe fẹ́ rí o àwọn àsọtẹ́lẹ̀ kan àti sọ lórí ìkànnì yìí tí wọ́n jẹ́ àmọ̀ tán yọ sọ fún wa tó jẹ́ pé nígbà tó yá wọ́n skip ẹ̀ ọ̀rọ̀ yẹn ti padà wá jẹjáde báyìí sìn àti rí bó ṣe ń lọ torí ẹ̀ la ṣe ń pe àwọn èèyàn pé èyí ní kẹ́ ẹ sọ́ra yín lákòókò tá a wà yìí ẹ mọ́ falẹ́ sọ àsopin yìí mọ́ òru làwọn ará bí fi ń jà ẹ mọ́ sùn lóru o nílẹ̀ Yorùbá àkókò tẹ́ wà yìí àkókò mọ́ sùn lóru ni ìyẹn jẹ́ iní. àwọn oníròyìn nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè òmìnira Nàìjíríà wọ́n sọ fún wa pé èèyàn 40 ló kú ṣùgbọ́n ìròyìn kan fi tó wa lọ́wọ́ pé èèyàn 162 lẹ́mí rẹ̀ bọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó kọjá lọ tẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ Kwara èèyàn 162 ó wá jẹ́ ìròyìn West Africa kan ló gbé kì í ṣe ti Nàìjíríà gangan sẹ́mi pé àwọn àdúgbò tá à ń sọ yẹn náà ti súnmọ́ bọ́dà a lè gbàbẹ̀ sọdá sí Benin Republic so ibẹ̀ ni ìròyìn tí wá tó ti jẹ́ ká mọ ọmọ tí ń ṣẹlẹ̀ láwọn agbègbè yẹn nígbà tí ìròyìn abẹ́lé gbé lọ́dọ̀ wa ń bí ó ní 40 èèyàn ló kú ibi tá à ń lọ́kọ́ nù èèyàn 162 kú èèyàn 40 kú kò sí èyí tó dùn gbọ́nu méjèèjì èyí tá a fẹ́ fàyọ ni pé ilẹ̀ Yorùbá ẹ má ṣàsopìyè lákòókò tá a wà yìí mo ká àwọn fọ́nrán kan sórí fídíò mi sórí fóònù mi tí mo fẹ́ lò fún program ṣùgbọ́n mi mọ bá àwọn fọ́nrán yẹn ṣe disappear lórí fóònù mi mo ní issue pẹ̀lú fóònù mi lẹ́nu mẹ́ta yìí ó
ó ń delete àwọn kankan mi ìdẹ̀mọ́ nǹkan tó kọ̀ sẹ̀. Agbára agbára rẹ ti fẹ́ pin òun náà sáà ti lọ́dún 2 agbára fóònù òun ti fẹ́ pin ni ó ti ẹ̀ gbìyànjú. Eléyìí tí wọ́n fẹ́ fàyọ́ bẹ̀ tó jẹ́ kókó inú ìwé ìròyìn gangan, mo ṣàkíyèsí kankan níjọ́ tí mo travel lọ sí area Ìré ní àlọ́ àtàbọ̀ mi, ẹ̀mí kankan bá mi sọ̀rọ̀ pé ìlú tí wọ́n ń pè ní Ògèrè, fídíò yẹn mo fẹ́ fi hàn lórí ìkànnì yìí níbọ̀ mẹ́padà rí mọ́, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá rẹ̀ ládùúgbò yẹn ó mọ bí Ògèrè ṣe rí lédè, kì í ṣe bí àdúgbò yẹn Ògèrè rẹ̀ máa ń sọ o, kì í ṣe bó ṣe rí nígbà yẹn lórí nísìn. Èkó la máa ń pè tó gèètì àárín, àwọn tó bá ti gba Èkó lọ Ìbàdàn dáadáa, tẹ́ bá ti gba expressway tó lọ sí Èkó Ìbàdàn, ẹ máa mọ ibi tán pè tó gèètì àárín. Nílẹ̀ tòní tó mọ́ tó gèètì àárín ò sí lọ́wọ́ Yorùbá mọ́ o, bí mo ṣe rí ní tèmi. Àwọn ìran àbí ẹ̀yà tó níbẹ̀ nínú ẹ̀yà Yorùbá, ipa wọn gan ò lè ká, ipa wọn kò lè ká Ògèrè rẹ̀ mọ́, kò lè ká mọ́. Tẹ́ ẹ bá lọ population tó wà níbẹ̀, population àwọn àtọ̀húnrìnwá tó jẹ́ àwọn ẹ̀yà Fúlàní wọ́n pọ̀ ju àwọn tọmọ tó ní ìlú lọ. Ẹ lọ wo bẹ̀ lénìí, tí wàhálà bá ṣẹlẹ̀ ní agbègbè yìí, kò sẹ́ni tó lè dá population yẹn mú. Àwọn ibi tó yẹ kí Yorùbá ti máa fura rèé, àwọn wo ni baálẹ̀ ibẹ̀ tí ń control bẹ̀. Ẹjọ́ tó bá mọ baálẹ̀ Ògèrè rẹ̀ mọ́, ẹ jẹ́ kí fídíò yìí kó kàn wọ́n lára pé iṣẹ́ wo ni wọ́n ń ṣe ń bẹ̀ lórí àyè tẹ́ fáwọn mọ́là tí wọ́n sọ bẹ̀ yẹn di second home wọn. Bí ìdí àràbá ṣe bẹ̀rẹ̀ rèé o, tá fi gbéná ojú àwọn èèyàn wa nílé ìdí àràbá jọ́kìnní àná, òun lẹ ti rí l'Ògèrè rẹ̀ mọ́ yẹn o, ó ti bẹ̀rẹ̀ nu. A dẹ̀ ń gbọ́ fìrìfìrì lórí Èkó, lórí plan tí ń lọ lórí Èkó ní gbogbo ìgbà. Ògèrè rẹ̀ mọ́ lẹ̀ ń wò yẹn. Mo lọ sí Ọ̀wọ̀ láìpẹ́ yìí, mo lọ sí Ọ̀wọ̀, ọ̀rọ̀ last week ní ó dà pé ó di ìjẹjọ́ náà tá gbéra tá lọ, adé padà níjọ́ Saturday. Ọ̀wọ̀ tí mo lọ láàrin Ọ̀gbẹ̀sẹ̀ sí Ọ̀wọ̀ sí Àkúrẹ́, ìlú Fúlàní ńlá méjì la pàdé ń bẹ̀. Láàrin Ọ̀gbẹ̀sẹ̀ sọ́wọ̀, ẹ pàdé ìlú yẹn, ìlú Fúlàní ni. Tẹ́ bá tó kó dé Ọ̀gbẹ̀sẹ̀ tán, tẹ́ ń bọ̀ wá sí Àkúrẹ́, ẹ tún pàdé ìlú kan wọ́n pè bẹ́ẹ̀ ní Ṣàṣà. Ìlú àwọn ará Abẹ́dẹ̀ ni, ará Òkè Ọya. Ẹ rí wọn rẹpẹtẹ, àwọn ni wọ́n ń ṣòwò, àwọn náà pọ̀ jù ń bẹ̀. Wọ́n ti sọ bẹ̀ dìlú. Tẹ́ bá wá lọ wo ojú ọ̀nà yẹn, wàhálà tí ń ṣẹlẹ̀ lójú ọ̀nà yẹn lójoojúmọ́. Níjọ́ tá a lọ bẹ̀ tí mo sọ pé Ọlọ́run ló yọ wá, mọ́tò wa bàjẹ́ sínú ilé epo kan bẹ̀. Inú ilé epo yẹn gan exist mọ́, wọn àtajà ń bẹ̀ mọ́ lójú ọ̀nà Ọ̀gbẹ̀sẹ̀. Àwọn ará àwọn èèyàn tó bá ti wá dún wọn ni ẹ má pẹ́ mẹ́ yẹn o, tí mọ́tò bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa wọn ni ẹ má pẹ́ mẹ́. Táàbí tá a wá sọ jí pé ok gbogbo ẹ̀ ní sọ pé ká má pẹ́ mi, ká má pẹ́ mi, ṣáà ní gbé mọ́tò wa kúrò mi ni. Àwa ní ká wọ mọ́tò yẹn síbì kan, lọkùnrin kan bá páàkì tiwa ló bá ní tí ọmọ àdúgbò yìí ni a ní ká sọ ọmọ àdúgbò, ó lóun rí pé àyíṣẹ́ ará àdúgbò yìí bá a ṣe múra pé ẹ mọ tẹ́ ẹ má ṣe mọ́tò yìí, ẹ wá ṣọ́ọ̀ṣì kan sálẹ̀ ń bẹ̀ ẹ ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan, kẹ lọ páàkì ẹ̀ síbẹ̀, kẹ́ tètè fáìn wé yín di ọ̀la tẹ́wàá tọ́jú mọ́tò ẹ̀wà mọ́jú tó mọ́tò yìí torí ilẹ̀ ti ń ṣú, ó ti bọ́ síbi 6:30. Bàbá kí ló ṣẹlẹ̀? Ó ní bíbẹ̀ wọ́n ṣe pààyàn bíbá ń jẹta, wọ́n sì já àwọn èèyàn gbé lánàá pé bí ojú ọ̀nà bandits ni. So ń gbà tí bandits tẹ́yìn náà rí bandits ti ń kọ́lé, tí fi ń kàn án, tí fi ń gbàgbègbè yín ẹ̀yin Yorùbá, ẹ̀dẹ̀ dákẹ́ ni mo fi sọ fáwọn ọba tó wà lágbègbè yẹn pé Ọlọ́wọ̀ àti bàbá wa Déjì tìlú Àkúrẹ́, ọ̀rọ̀ ńlá tí ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn wọ́ ẹ̀yin méjèèjì ló wà.
ọwọ́ yín ló wà. Gbogbo táwọn ará abẹ́ ń dánwò lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn ó sẹ́ni tẹ́tí bàbá rẹ̀ dá sẹ́yìn lè dá wàhálà lẹ́ẹ̀lẹ́ Haúsá ni sẹ́yìn rí ìran Yorùbá kan ó kà sọ̀jà lẹ́ẹ̀lẹ́ Haúsá pé òun fẹ́ dá wàhálà lẹ́ẹ̀ lónìí tí ò ní jẹ́ ìhà rẹ̀ níṣu. Ṣùgbọ́n lọ́dọ̀ títí yín bí àgọ́ la fẹ́ pé ní o ní Yorùbá gọ̀ ní o àbí ìfẹ́ àníjù sí àlejò tó wá fi jẹ́ pé láàrin Ọ̀wọ̀ sí Ọ̀gbẹ̀sẹ̀ Fúlàní ló ní gbogbo àdúgbò yẹn, láàrin Ọ̀gbẹ̀sẹ̀ sí Àkúrẹ́ Ṣàṣà náà ń pè bẹ́ yẹn Fúlàní náà ló ní. Wọ́n wá ń terrorize àdúgbò yẹn, wọn ò jẹ́ kí sọ́jà gan ò bí aláya sọ́jà dá kó dúró ládùúgbò yẹn. Nígbà tí ó dé stage kan tá a rí mọ́tò tí ó gbé wa, mo bẹ̀bẹ̀ dánwò mo ra wẹ́rẹ̀ báyìí sáwọn èèyàn ni àwọn èèyàn bíbí ṣe yẹ pé bàbá ṣàìwọlẹ̀ tó ń dánwò yìí. Gbàtú yá mo kó lẹ́kẹ̀ẹ́ ọ̀rọ̀ mi, mo kó sápò àti fìlà mo dá sápò ká má lọ kì mí látẹ̀yìn. Ojú ọ̀nà yẹn le débi pé kò sí mọ́tò tó máa dúró. A ní láti fẹsẹ̀ rìn láti Ọ̀gbẹ̀sẹ̀ títí dé afẹ́ dé Ṣàṣà tán ká tó rí ọ̀kadà tó wá gbé wa. Ọ̀kadà yẹn náà dẹ̀ ní wọ́n láti lọ àrẹ́jì wọn wá nínú Ṣàṣà, àwọn mọ́là yẹn náà ni àwọn náà wá gbé wa kúrò bẹ́ẹ̀ tó gbé wa wọ́n náà Àkúrẹ́ lọ. Torí ẹ̀ mo ṣe ń kí sáwọn ọba abẹ̀yẹn níjọ́ ní fídíò tí mo ṣe last pé ewu wà ládùúgbò yín, ewu ńlá ń bẹ ládùúgbò yín. Ká mọ́ sọ yẹn ká wá sọ títí Ògiri Rẹ́mọ. Ní Kára bí tẹ́ bá fi láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀ bó kó yẹn lójú títì ní Kára tó sún mẹ́kọ̀ọ́ bí Kára bíríjì yìí kò síjọ́ kan nígbà tẹ́ bá láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀ bó kó yẹn lójú títì. Kámọ̀ aṣọ bí tẹ́ wọ́n àwọn nọ́mbà gbogbo àdúgbò yẹn Kára tí wọ́n sọ yìí àwọn ni wọ́n dominate gbogbo ẹ̀ tá ń tẹ́ran tó ti gbogbo ẹ̀ ní ó pìkì bí. Ẹ wá lọ sí Ògiri Rẹ́mọ, ta ló mọ tí tó lè mọ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lóru. Tí wàhálà bá dé èèyàn ó ṣe máa plan pé kò ní sí wàhálà. Níjọ́ wàhálà bá dé ságbára yóò ká àwọn tó wà ní Ògiri Rẹ́mọ. Gbogbo tírélà tí wọ́n á rí kó lẹ́kọ̀ọ́ ibẹ̀ ní stop over wọn wà. Gbogbo tírélà ẹ̀ rí rain oil ẹ̀ rí kinní kan Ramani oil kinní kan Ramirez ọkùn bẹ́ẹ̀. Ibẹ̀ ní stop over wọn. Tírélà mi ibi tí wọ́n pààkì sí nìyẹn nígbà tó bá tó ní tọ́ọ̀n lẹ́kọ̀ọ́ láti fà á gbéra láti rí báyìí lọ lóde epo. Ògiri Rẹ́mọ mi àì gbogbo wọn fi ṣe lé. Adẹ̀ ń sọ fún yín gbogbo ìgbà. Ewu bàbá kábíyèsí Ògiri Rẹ́mọ, bàbá kábíyèsí ilẹ̀ Rẹ́mọ. Inú ewu làgbègbè yẹn wà. Ẹ̀yin lè máa rí nǹkan bẹ́ẹ̀ bóyá wọ́n ń jáwèé fún yín tán sanwó. Ẹ má wò yẹn nìkan o. Ẹ wo ààbò tó dájú lórí àwọn èèyàn yín tẹ́ ń sọba lé lórí àwọn ní kẹ́ẹ̀rù. Ẹ má rọ tìwé tí wọ́n ń jábẹ̀ tí wọ́n ń fún yín token. Ẹ má rò tìyẹn o. Ìtàn fi gbé yín sórí àpèrè nítorí àwọn èèyàn yín ni o, kì í ṣe torí àwọn àlejò wọn wọ̀nyí o. Ẹjọ́ tọrọ lọ́ọ́ ẹdínkì fún ara yẹn ẹjọ́ kó kan kábíyèsí lára kó dẹ̀ kan àwọn ọlọ́wọ̀ lára kó dẹ̀ kan Déjì tìlú Àkúrẹ́ lára. Ẹjọ́ orúkọ làwọn máa fi pọ̀ baládé mo sí fìlà forí adé o. Gbogbo ibikíbi tẹ́ bá wà ẹ dákun ẹ bá wa mú ṣàlóògùn. Amọ́bìnú sí mi jàre epo ló tọ́nu jẹnẹrétọ̀ mi. So bí àjọ àárín yẹn ti rí nù la fẹ́ ń pariwo fáwọn èèyàn pé kí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kékeré yìí ẹ má jẹ́ òdi dá wá lálẹ́ ilẹ̀ Yorùbá. Bó ṣe bí ti Kwara ṣe rí lọ́dún ẹ lọ sí ẹ bá jẹ́ bá wọn wọnú ara wọn lọ ní ìlú Fúlàní wà lọ́tọ̀ tí Yorùbá wà lọ́tọ̀ bó ṣe di gbogbo Ìlọrin múnú títí wọ́n gbogbo àwọn gbó tó wà ńlọrin wọ́n gbogbo Kwara. Ó ní kíní yìí ò fi sinmi níbẹ̀ yẹn náà. Ẹgbà àtijọ́ tó ti bẹ̀rẹ̀ láti last time tá ń pariwo wọn ò sì yé hí tibẹ̀ yẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ètò ààbò. Second case la fẹ́ mú wá tí mo fẹ́ kí bá a mójútó ènìyàn wa. Màá gbé alákùnrin kan wọlé nísìnyí kó tó di pé màá close chapter tàwọn ní ètò ààbò. Ọkùnrin kan ò bá wa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ṣẹ́jú méjì mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹ̀
òun tó jẹ́ security òun náà mention Ògiri Rẹ́mọ ó dẹ̀ mention àwọn ojú ọ̀nà wọ̀nyí bó tẹ̀lé pé kó sọ̀rọ̀ nípa tọ̀wọ̀ òun ò dọ́wọ̀ bọ àwọn àdúgbò yìí ó mention pa ẹ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. ilẹ̀ Oòduà yóò gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ire o. Àgbẹ̀kọ̀yà o Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà orúkọ ti tèmi ni Commandant Ọlá tí mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ọmọ Kóòtù Òjíire. À ń fi àsìkò yìí sọ fún gbogbo wa ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá a bá wà yìí pé pánsá òfura pánsá jáná àjò òfura ajá ti jì tó nílò bá fọ̀rọ̀ rẹ̀ tí kò ní gbogbo ibi tí a gbọ́dọ̀ láti gáìdì lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ṣé rí gbogbo àwọn tí láti Ògèrè wọnú Mòwe láti Mòwe padà sí Lótò láti Lótò tó fi wọnú inú gbogbo inú Gbósòro inú Fákalẹ̀ wọnú Ìṣàgámù padà wọ́n ti sọ̀ráǹdì bẹ̀yẹn to the extent débi wípé ó ti kọjá bí a ti rò. Àwọn pípù yìí dẹ̀ lélẹ́yìí àwọn ò kì í jàjọ̀ sán o lérò pé ta bá mú ìyá wọn ta bá mú kinní wọn wọ́n dẹ̀ sì wà pẹ̀lú wa àtijọ́ ń jẹ àtijọ́ mu níbí báyìí àtijọ́ mu báyìí. So èyí jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwa tí a wà ní Ìbàdàn láti inú kí lórúkọ Amúlòkó láti Amúlòkó tó fi lọ sí Dùgbẹ̀ Ẹlẹ́ṣẹ̀ Irin àti ọjà Ọlọ́ndá gbogbo bẹ̀ yẹn wọ́n ti sọ̀ráǹdì bẹ̀ pátápátá wọ́n ti kọ́ńkà bẹ̀ yẹn tó yẹ pé wọ́n á pẹ̀lú full ammunition gidi ló wà níbẹ̀. Láti ká kúrò níbi bẹ̀ yẹn ká lọ sí ká padà sí Adébáyọ̀ láti Adébáyọ̀ yẹn tó fi wọnú Ìjẹ̀bú Àwà níbi ọjà Mọ̀mú yẹn gbogbo onúgbó tíìkì yẹn pátápátá àwọn bandits wọ́n ti kọ́ńkà bẹ̀. Ká tó wá padà sí ṣáìdì ọ̀nà ọ̀dọ̀ wa ní Ògìjò níbí báyìí ní Ogun State láti Ògìjò gbogbo àwọn tó ń ṣe bólàbólà ní ibi ibẹ̀ torí ẹ̀ la fi ń sọ wípé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ community kọ̀ọ̀kan ó yẹ kẹ́ ẹ ti máa ṣe meeting ẹ ní àwọn security bẹ́ẹ̀ ń sìn ó yẹ kẹ́ ẹ ti wà bẹ́ẹ̀ ti máa rú wọn lágbára bẹ́ẹ̀ ti máa wá ibìkan fún wọn kí wọ́n máa parade kó máa wà níbẹ̀ always. Gbogbo yín ẹ̀ wú àkọ́kọ́ mi ó ti yé tó bá tàwọn pípù yìí wọn ò bá eré wá ẹni tó bá mọ tó ń bẹ lọ́wọ́ wọn kò sí ẹni gbàdá kó òun fojú rí dípò pé yóò fi ti gbọ́. Gbogbo ẹ̀ láfi ń fi àsìkò yìí láfi ń sọ fún gbogbo àwọn yẹn a lè wà lágbègbè kan ká tó mọ gbàdúrà ká gbé gbẹbẹ ó bàjẹ́. Mo dẹ̀ fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi nínú Àgbẹ̀kọ̀yà pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run Ògún ò ní fẹ́ jẹ wá wẹ̀ àjàlọ́ ti jí mi ọmọ jagun àjàyè ni lágbára lọ́wọ́ Olódùmarè tó nílé ayé ogun àìnípadà dé kò ní bọ́ títí wa torí Ògún kan kì í lo ogun àìnípadà dé Ògún ìjagun àìnípadà dé lágbára lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Oòduà yóò gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ire o. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu yẹ́rì pé ó tún mẹ́ṣà àwọn ìlú kan Ìbàdàn àwọn àdúgbò kan nílùú Ìbàdàn ó tún mẹ́ṣà àwọn àdúgbò kan náà ó nídìí tí gbogbo ẹ̀ fi ń wáyé báyẹn wọ́n fẹ́ ká ṣọ́ra wa lẹ́jọ́ mẹ́ta yìí ni wọ́n fẹ́ ká ṣọ́ra wa ká fàbò bo ilẹ̀ Yorùbá gbogbo ohun tá a bá ní nílé ayé ìrẹ́jà ká fi dáàbò bo ilẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí lórí ọ̀rọ̀ ètò ààbò ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Orílẹ̀-èdè Nàìjíríà pékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán làbá tó ń gbọ́ wìnìwìnì làwọn gómìn àwọn sọ́tà Sókótó nàbà ní ńlá àfi tí nàbà ní tó ti ṣẹ̀rí àlẹ́ Yorùbá pẹ̀lú ilé ta kiri sí ẹ̀yin ọmọ Yorùbá o èmi ò sọ kankan fún yín lénìí ṣe rí àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní tá a bá gbọ́ ọmọ ìyá ẹni létí ọmọ ọba kan ò ní bẹ̀rù èèyàn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ní bínú o a rí wípé nípa ètò ààbò ẹ ti gbìyànjú gbogbo tágbára yín gbé ọwọ́ àwa onílé ló kù sí lọ́wọ́
ṣùgbọ́n àkànfẹ́fẹ́ lèyí afẹ́ kó wà nínú àkọọ́lẹ̀ títí yín náà kẹ́ ẹ mú gègé kẹ́ ẹ kọ́ọ́lẹ̀ lénìí. àwọn ẹ̀yà kan bẹ́nu wa tó jẹ́ pé àtọ̀húnrìn wa ni wọ́n fẹ́ máa pọn mi òkèrú todò, wọ́n fẹ́ máa da ẹ̀sìn bójú láti jalè Yorùbá lógun. àwọn yẹn á mójútọ́rọ̀ wọn lẹ́nujọ́ mẹ́ta yìí. ibi tó bá sì já sí bàbá mo mọ̀ pé yóò já síbì kan, ibi tó bá já sí ló jẹ́ ká máa sọ létí yín lénìí. torí ànígbà kan jẹ́ pé àwọn ni ó wà jalè Yorùbá lógun. tó bílẹ̀ Yorùbá ṣe rí lónìí tó lálàáfíà yìí kò sí kankan bá bá wọn tó contribute sí. kì í wá sàwọn níwà wá lónìí tí wọ́n wà dáná ọgbọ̀n ṣẹ́ṣẹ́rẹ́ sí tún pa àfà làwọn pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe ńlẹ̀ Yorùbá tó pa àwọn ṣẹ̀ríà. ẹni àdúgbò kádúgbò tá a bá ti gbúrò ṣẹ̀ríà àyàwó ọbẹ̀ àníjẹ́ kó tò. òdodo ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu mi lénìí nítorí pé àlàáfíà tí àwọn ará ilẹ̀ Haúsá ò ní òun ni wọ́n fẹ́ tìbọ̀ ọ̀dọ̀ wa náà bí wọ́n fẹ́ dáná sun wa káwa náà mọ́ làlàáfíà kárí bá kankan náà. ṣẹ̀ríà ló bá wọn débi ipò tán wà lẹ́nìí táyé wọn ò nítumọ̀ yìí o. Yorùbá dẹ̀ pa òwe kan wọ́n ní tára alẹ́ ní bá jẹ kòkòrò kí kòkòrò tá a bá sọ fún wọn ní hunrun rẹ̀ níjà sùn lóru hunrun rẹ̀ ní ọjà wọn sùn mọ́ tiwọn yìí. àwọn afẹ́ sọ mí ni dàbí mo ṣe dà tí máa mọ lójú kan sọ pé wo eré òkú ni ọjà jọ sí máa lẹ̀kùn mọ́ mi kí èmi náà máa lẹ̀kùn mọ́ ẹ̀ pé dàbí mo ṣe dà ní. tò ìdílé lẹ́yìn tí mo ṣe ń mọ àwọn ọ̀rọ̀ ẹ wá láwẹ́láwẹ́ mo wá fẹ́ kẹ́ lọ wo kankan tí ò yí ọ̀pọ̀lọpọ̀. ṣé ẹ mọ̀ pé nínú constitution wa ó ní nǹkan tí wọ́n dọ́gbọ́n pass wọnú constitution wa tá a mọ̀ tí wọ́n fi ń jà wá lógun tí táwọn Gúnmi àti Sọ̀tà àwọn wèrè Sókótó yìí tí wọ́n fi dúró lórílẹ̀ Yorùbá lọ́rùn pé dandan ṣẹ̀ríà gbọ́dọ̀ rìn nílẹ̀ Yorùbá. ẹ gbọ́ lénìí ẹ máa wo fídíò tí mo fẹ́ gbé wọlé yìí. Part is in penal code. The southern is ruled by criminal code. If you know that you love truth, you love freedom, watch this video. If you know you love truth, you love freedom, listen to this video. Part is in penal code. The southern is ruled by criminal code. 2 laws. And the only reason they have not pronounced Nigeria a Sharia nation, just one reason. They have not fully captured Southwest. And you have heard in the last few days, the Sharia fire in Southwest. Backed up from the Sultanate, an agenda is going on to Islamize this country. And it's not a hidden fact. To the outside world, Nigeria is a Muslim nation. Nigerian constitution is a Muslim constitution. Telling ourselves the truth, except we want to sleep. Please, I want it written down that God sent one of you to tell the truth. Whether we are going to be able to do it or not is left for us. But the truth is, except we put the sole of our feet in the governance of this nation, prayer is good, we continue to pray. Fasting is good, we continue to fast. Teaching moral is good. Let me just read this out to you. I have 1 minute 36 seconds. Sharia is mentioned in Nigerian Constitution 73 times. Islam 28 times. Grand Qadi 54 times. Muslim 10 times. In the Nigerian Constitution of 1999, as amended, as they used to say, I've told you that constitution should be trashed. It's a lie. There is no single mention of Christ, no single mention of Christian, no single mention of Christianity, no single mention of church. Then I ask you, is Nigeria a secular state? Is Nigeria a secular state? Constitutionally, Nigeria is an Islamic state. Oh, Turu Beke. We don't talk tire. We don't talk tire. Wait till we they see. We not they. Oh, my platform, not they see governor, they're not the same president,
They know they see election 2027. They know they see all those large number of kidnapping. They know they see all those. Waiting my platform, they see all those kidnapping, those spying of Christians. It's just a minor thing of waiting Nigeria will face if you are still clamoring for one Nigeria. Every video when I do, I dey tell you, say Nigeria no be our own. Let's say no to one Nigeria. Agenda is going on to pay billions of dollars or billions of naira converted to dollars, millions of dollars, to stop, not to divide Nigeria. I dare to tell this nation today that this is the problem. This constitution can never give us progress. This constitution can never give us peace. This constitution can never give us unity. And unfortunately, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. What do I mean? This constitution has 68 items. 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. And those 12 are written so nebulously, so fraudulently, that you know that the intention is to even undermine those concurrent lists. That is why those who want unity and peace in Nigeria must first remember that the name of our republic is not just Nigeria. The formal name of this republic is Federal Republic of Nigeria. Unfortunately, we don't run a federalist system in Nigeria. Otherwise, what is so unique about all those things that are in the exclusive list? We used to have a parliamentary system. And then we wanted unity, we wanted peace, we wanted progress, and we therefore said we are going to go with a presidential system. Honestly, there are many presidential systems in the world that have peace and progress. I can't quarrel with that. But we must put in place the same safeguards that presidential system across the world put in place, so that you can have what it needs to run the society. ṣé ẹ ti rí fídíò yìí tí mo tò tẹ́lẹ̀ ra wọn yẹn? ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. àwọn tá a jọ àwọn tí wọ́n irọ́ tí wọ́n pa fún wa nu wọ́n dọ́gbọ́n pàṣẹ lè ṣé àwọn èèyàn wa ò sí ńbẹ̀? wọ́n lajúlẹ̀ gàdàgàdàn wọ́n dẹ̀ fẹ́ ń kọrú nǹkan ìṣẹ́nu constitution Nàìjíríà adẹ́gbà ṣé ẹ gbọ́ tí nǹkan tí man Adéyẹyẹ àbíkẹ́ sọ yìí tán sọ ṣé ẹ gbọ́n tán sọ wọ́n ní tá a bá sì believe in constitution Nàìjíríà ò lè tòrò láíláí. Constitution yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá ní tẹ́ ẹ bá lè dá ilé ayé yín ẹ dá lórí ọ̀rọ̀ constitution wèrè yìí. ó ní ìṣòro tá a ní, ó ní problem tí ní gbogbo ìlú yìí ní. àwọn tí wọ́n sì mọ nǹkan tá gbé sínú rẹ̀ wọ́n mọ tá fẹ́ jẹ lérè. nígbà tó mú orílẹ̀ àwọn Iran máa yarí pé àwọn ò fẹ́ rí mọ́sálásí mọ́, kí ló wá kan tàwa ń bẹ̀? kí ló kan tàwa ajóbàtà? kí ló kàn wá nínú ọ̀rọ̀ mọ́sálásí? àwa eléégún, àwa adóṣù Ṣàngó, kí ló kan tiwa ń bẹ̀? ṣáàjọra wa ni n tó múra máa bọ́ ẹ̀há níta gbangba báwọn ò ṣe mọ́. àlàáfíà wà ń bẹ̀ ni wọ́n ń bọ́ ẹ̀há níta gbangba lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ yẹn ti ń lọ bòmí o. adẹ̀ ń ké sí bàbá
bàbá Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kẹ́ dá sí gbogbo ọgbọ́n tẹ́ bá lè dá ẹ̀dọ́gbọ́n dá sí lábẹ́lẹ̀ ẹ mọ ọgbọ́n tẹ́ lè dá ẹ̀dọ́gbọ́n sí lábẹ́lẹ̀ o kí ni yóò da ilẹ̀ Yorùbá rú kò ní lójútùú o èmi ò ní sọ jù báyìí lórí kan ní ilé nìyí títí àfi mo má kọ̀ tó ètò mi wá èmi ti ń tòótọ́ bàbá àṣà.